A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ṣe àpèjúwe ìdásílẹ̀ Ifásitì Ìmọ̀-ẹ̀rọ Federal University of Technology Àkúrẹ́ (FUTA) Teaching Hospital ní ìpínlẹ̀ Ondo tí ààrẹ dá sílẹ̀ gẹ́gẹ́ bí àṣeyọrí ńlá tí ó fìtàn balẹ̀ láti mú ìdàgbàsókè bá ètò ìlera àti ètò ẹ̀kọ́ ní ẹkùn gúúsù ìwọ̀-oòrùn. Adarí ẹgbẹ́ Pa Reuben Fasoranti sọ èyí níbi ó ti gba àlejò ikọ̀ alámòjútó ilé-ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ FUTA tí Chief Medical Director CMD Ọ̀jọ̀gbọ́n Olúṣẹ́gun Òjó darí ní ìlú rẹ̀ l'Ákúrẹ́. Fasoranti ní iṣẹ́ ilé-ìwòsàn yìí kò ní pèsè ìlera tó péye nìkan fún àwọn olùgbé Ondo àti agbègbè rẹ̀ ṣùgbọ́n tún mú àlékún bá ìkẹ́kọ̀ọ́. Fasoranti ní àwọn kò lè díyelé bí inú wọn ṣe dùn tó nítorí ilé-ìwòsàn yìí yóò jẹ́ ayọ̀ ayérayé fún àǹfààní gbogbo ènìyàn ní ẹkùn gúúsù ìwọ̀-oòrùn lápapọ̀. Ó wá dúpẹ́ lọ́wọ́ ààrẹ lórí bí ó ti mú kí ilé-ìwòsàn àti àlá wọn wá sí ìmúṣẹ. Ó fi kún un wípé ìṣẹ̀dálẹ̀ ilé-ìwòsàn yìí ṣe àlékún àǹfààní rẹ̀. Ó ní Tinubu wá ṣe àbẹ̀wò sí wọn síwájú ìdìbò rẹ̀, àwọn gbàdúrà fún un, ó sì padà ṣe àṣeyọrí. Ní báyìí, àwọn tún ti gbàdúrà fún un síwájú ìdìbò ọdún 2027 lágbára Ọlọ́run yóò tún ṣe àṣeyọrí. Síwájú àkókò yìí ni CMD Ọ̀jọ̀gbọ́n Òjó gbóríyìn fún ìgbìyànjú àwọn adarí Afẹ́nifẹ́re pàápàá jùlọ Fasoranti láti mú kí ilé-ìwòsàn yìí ṣeé ṣe àti bí ó ti bu ọwọ́ lù ú láti jẹ́ CMD àkọ́kọ́ fún ilé-ìwòsàn. Ó ṣe àpèjúwe rẹ̀ ní ìfìdímúlẹ̀ tí ó dára. Ó ní ìgbìyànjú rẹ̀ lórí ilé-ìwòsàn yìí kìí ṣe nítorí àǹfààní rẹ̀ ṣùgbọ́n láti ní ilé-ìwòsàn tó dára fún ọjọ́ ọ̀la rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ẹ̀ka ìpínlẹ̀ Ògùn ti ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n yàn láti du àpèrè Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú fún àyẹ̀wò fínífíní screening gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Ògùn ṣe tún wọ́gi lé ìgbésẹ̀ nínú ìwé àkíyèsí sákúlà tí wọ́n fi ránṣẹ́ ní 20 oṣù Kínní ọdún 2026 ni wọ́n ti fi ìgbésẹ̀ yìí rọ̀ fún ìgbà kejì. Síwájú àkókò yìí ni ìṣèjọba gómìnà Dàpọ̀ Abíọ́dún kọ́kọ́ wọ́gi lé ìgbésẹ̀ yìí ní ọjọ́ 18 oṣù Kejìlá ọdún 2025 pẹ̀lú àwáwí àṣemáṣe. Ọjọ́ 6 oṣù Kínní ni ìjọba darí ìdílé Oyè Fùsẹ́ngbùwà kí wọ́n padà sídìí ètò kí wọ́n sì parí rẹ̀ láàrin ọjọ́ 14. Ṣùgbọ́n bí àwọn afọbajẹ Àwùjalẹ̀ ṣe ń gbáradì àti yan ẹnìkan nínú orúkọ 95 tí wọ́n fi ránṣẹ́ ni ìjọba ìpínlẹ̀ Ògùn tún wọ́gi lé pẹ̀lú àwáwí ìṣòro ààbò àti ìdí láti dáàbò bo àpèrè Àwùjalẹ̀. Ọ̀kan nínú àwọn tí wọ́n fi orúkọ rẹ̀ ránṣẹ́ sọ fún akọ̀ròyìn wípé wọ́n ránṣẹ́ kí wọ́n fi ara hàn ní ọ́fíìsì DSS ní Ìjẹ̀bú-Òde lónìí Ọjọ́rú. Ọjọ́ àti àsìkò kan náà tí ó yẹ kí wọ́n fi ara hàn láàfin. Akọ̀ròyìn ṣe àkíyèsí bí ọ̀pọ̀ àwọn ọmọ oyè ṣe ń wọ́ lọ ọ́fíìsì DSS tí ó wà ní GRA Ìgbẹ́bà lọ́ọ̀kan ọ́fíìsì NTA ní Ìjẹ̀bú-Òde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe àtìlẹ́yìn fún àwọn mọ̀lẹ́bí òṣìṣẹ́ àjọ alámòjútó ojú pópó ní ìpínlẹ̀ Èkó LASTMA tí wọ́n kú lẹ́nu iṣẹ́ pẹ̀lú 40 mílíọ̀nù náírà (40 million naira). Amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ọkọ̀ ìrìnnà Ṣọlá Gíwá ni ó sọ èyí níbi ayẹyẹ àgbékalẹ̀ ìṣúná Financial Presentation Ceremony láti fi bu ọlá fún àwọn akọni ọkùnrin àti obìnrin tí wọ́n wáyé lónìí Ọjọ́rú. Gẹ́gẹ́ bí àlàyé Gíwá, ọjọ́ 15 oṣù Keje ọdún 2025 níbi ayẹyẹ ọdún 25 LASTMA ní igbákejì gómìnà Ọbáfẹ́mi Hamzat tí ó ṣaṣojú gómìnà Babájídé Sanwó-Olú ti káàánú àwọn òṣìṣẹ́ LASTMA lẹ́yìn tí ó tẹ́tí sí ìrírí ìpèníjà ìfaradà àti ìṣòro tí wọ́n là kọjá lójoojúmọ́. Gómìnà ní ènìyàn kì í sábà rí àṣeyọrí, èyí ló mú gómìnà bu ọwọ́ lu àwọn òṣìṣẹ́ tí wọ́n di olóògbé lẹ́nu iṣẹ́
kí wọ́n lè gba mílíọ̀nù 2 náírà ọ̀kọ̀ọ̀kan wọn. Wọ́n ní èyí kì í ṣe owó sísan fún àdánù wọn nítorí kò sí iye tí ó lè ra ẹ̀mí, ṣùgbọ́n láti fi ṣe ìdánimọ̀ ìgbìyànjú, okun àti ìfaradà wọn lẹ́nu iṣẹ́. Bí ó ti mọ rírì mọ̀lẹ́bí tí ó jọ̀wọ́ ọmọ, ẹ̀gbọ́n, àbúrò, ìyá àti bàbá tí wọ́n yan iṣẹ́ láàyò ju ìrọ̀rùn lọ, tí wọ́n yan ìpínlẹ̀ Èkó ju ara wọn, wọ́n mọ rírì ìrora wọn kò lè gbàgbé ìfaradà wọn láíláí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ tó ń dáàbò bo oníbàárà Federal Competition and Consumer Protection Commission FCCPC ti gbáyà àwọn ilé-ìfowópamọ́ ayánilówó orí ẹ̀rọ ìgbàlódé Digital Money Lending (DML) operators. Nínú àtẹ̀jáde òní láti ọwọ́ alukoro FCCPC Ọ̀ǹdàjé Ìjàgù ni wọ́n ti ṣàlàyé wípé ìgbésẹ̀ àti gbófinró yóò bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí wọn kò tẹ̀lé ìlànà òfin owó yíyá fún ọdún 2025 bí wọ́n ti fi ọjọ́ sí ọjọ́ 5 oṣù kínní ọdún 2026 gẹ́gẹ́ bí gbèdéke láti fi yanjú gbogbo ìlànà òfin. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìbẹ̀rẹ̀ àti gbófinró, igbákejì alága àjọ FCCPC Túnjí Bello ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí ṣe pàtàkì láti mú àlékún bá iṣẹ́ owó yíyá orí ẹ̀rọ ìgbàlódé gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà òfin. Fún ìdí èyí, àjọ FCCPC ti gba ìwé ẹ̀rí lọ́wọ́ àwọn tí kò tẹ̀lé ìlànà bí wọ́n ti yọ orúkọ wọn kúrò nínú orúkọ àkọọ́lẹ̀ rẹ́gísítà títí wọ́n á fi yanjú gbèdéke wọn. Wọ́n wá ṣe ìkìlọ̀ fún àwọn oníbàárà kí wọ́n wádìí ojúlówó nínú àwọn wọ̀nyí kí wọ́n tó bá wọn dòwò pọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Alága apá kan ẹgbẹ́ òṣèlú Labour Julius Abure ti kọ àbájáde ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá tí ó pàṣẹ fún àjọ elétò ìdìbò INEC kí ó ṣe ìdánimọ̀ Nnamdi Usman gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí alukoro apá kan ẹgbẹ́ Factional Publicity Secretary Obiora Ifo yọ̀ǹda lónìí. Nínú àtẹ̀jáde yìí ni Abure ti lérí àti tako ìdájọ́ yìí ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn bí ó ti ní èyí ṣe lòdì sí ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ oṣù kẹrin ọdún 2025 lórí fàákàjà adarí ẹgbẹ́. Lónìí ni ìròyìn jábọ̀ wípé adájọ́ Peter Lifu fìdí ẹ̀ múlẹ̀ wípé sáà Abure ti parí gẹ́gẹ́ bí alága ẹgbẹ́. Lẹ́yìn èyí ni ó pàṣẹ kí INEC ṣe ìdánimọ̀ Senator Nnamdi Usman títí di ìgbà tí ìpàdé gbogbogbò ẹgbẹ́ yóò fi wáyé. Nígbà tí ó ń fèsì sí ìdájọ́ ilé-ẹjọ́, ikọ̀ ìgbìmọ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú Abure ní àwọn yóò gbé ẹjọ́ lọ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní àṣìgbọ́ àṣẹ ilé-ẹjọ́ àti dídásí ọ̀rọ̀ ẹgbẹ́. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kò tíì rí Certified True Copy (CTC) láti ilé-ẹjọ́, ìpinnu àwọn yóò túbọ̀ fìdí múlẹ̀ nígbà tí àwọn bá gan ní CTC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.